olóyè kí àwọn ará ilé sà. wọ́n ní àti ń kéré ká má jẹ nìkan lọ. wọ́n bá bíyàn láago 10 àárọ̀, ẹni tán bí ní aago 11, ẹni tán bí láago 10 ti jù lọ. So mo kí àwọn tó jù mí lọ, mo dẹ̀ tún kí àwọn tèmi náà jù lọ. mo kí àwọn ìyá mi Ọ̀pàká Àlàkè, wọ́n dẹ̀ ti ń róṣọ ọgbà nísìnyí, ó ti ń balẹ̀ torí láyé ìgbà wá. Alhaji Saheed Òṣùpá tímọ́tímọ́, àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa pé nínú àwọn kan tí Saheed Òṣùpá mú mọ́ra tó pẹ̀rẹ̀ ní àpáàtù náà, ó gbé àwọn ohun kan, àwọn poison kan sórí ẹ̀rọ ayélujára nítorí pé a gbọ́ pé àárín òun àti Òṣùpá àárín òun dán mọ́rán mọ́ bíi ti tẹ́lẹ̀, débi pé wọ́n sọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma nínú poison tiẹ̀ nìyẹn nígbà tí wọ́n àti Òṣùpá sì máa jọ láàrin wọn dán mọ́rán dáadáa. àpáàtù náà ti wá gbé fọ́nrán ọ̀rọ̀ yìí síta débi pé gbogbo ọ̀rọ̀ àṣírí tó wà Òṣùpá jọ ṣe nígbà táàrin wọn dán mọ́rán ó ti wà lórí ẹ̀rọ ayélujára. kódà ohun àgbàjàfẹ́tọ̀ọ́ ilẹ̀ Yorùbá yìí olóyè Sunday Igboho náà wà ní fọ́nrán yìí. ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè ńlá ní ilẹ̀ Yorùbá tẹ́síjọ́ rẹ̀ tímọ́tímọ́ Òṣùpá, ǹjẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí tá a bá fi ojú ti Yorùbá wò, tá a bá fi ojú ìṣẹ̀ǹbáyé wò, ǹjẹ́ ìjìyàwó àkọ́kọ́ tí àfáàsù náà ṣe nínú ìwé ìran Yorùbá? ẹ ṣe, wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la máa fi ń ṣàríkọ́gbọ́n. ìṣẹ́, kò sẹ́ni tó lè gbọmọ ìṣẹ́ tọ́, tó bá pẹ́ bóyá ọmọ ìṣẹ́ yẹn á náà òun padà lọ sílé bàbá òun tàbí òun padà lọ sílé ìyá òun. eléyìí kọ́ wa láti máa ní ọ̀rẹ́ 20 ọdún, ó sì lè padà di ọ̀tá èèyàn. bẹ́ẹ̀ ni ohun tó dáa jù ni kí ọ̀rẹ́ èèyàn kó bá padà di ọ̀tá èèyàn. ọ̀run ara nǹkan tó máa ń bí leléyìí, torí àjọ gbélé fóṣù 6, àjọ rìnrìn fọ́dún 10, mo wá pè ẹ́ ní oníkókó ǹdì, ó tún wá ń fojú ẹ̀yìn ó ń fọwọ́ pa. ṣé ará àta máa ní mo rí ẹ tì? Òṣùpá náà ló kọ́ lórin, ó ní tó bá nọ́gbọ́n tó bá yóò tó kó pánú, kó má ṣe kù gbẹngbẹ torí páyé gbẹ̀gẹ́. tó ráwọn tẹjọ jẹ́ sàwáwù, ọ̀wọ́n tó jù ẹ́ lọ lọ́jọ́ sí tán rò kó lè débi tó máa dé. tó bá dùn mọ́ wọn kan nú kò lè dùn mọ́ wọn kan nú, torí pé ilé ayé ìgbẹ̀gẹ́. ìkan nínú àwọn ọmọ tí mo bí, orúkọ tí mo sọ nìyẹn, Ayégbẹ̀gẹ́. bẹ́ẹ̀ ni ọmọ mi obìnrin kan wà tó bá ń gbọ́, orúkọ ẹ̀ ni mo dá yẹn, Ayégbẹ̀gẹ́ lórúkọ ẹ̀. eléyìí orogún òwò ńgbà tí Saheed Òṣùpá tóun ti Paso tí wọ́n ń ṣorogún òwò, kì í ṣèjà, orogún òwò ni. ọ̀wọ́n agbẹnusọ Gbàrànmídẹlẹ́rù ló máa ń dá ọ̀pọ̀lọpọ̀ jálẹ̀. wọ́n ní bínú kò bá, wọ́n ní bẹ́ẹ̀ tí ò bá gbọ́ yìgì inú kì í bàjẹ́. àáfàá súnà orúkọ kòró, torí gbogbo ohun tá a bá pè ní súnà, lára súnà ni kéèyàn tọ́jú àṣírí. súnà ni pé àṣírí tí mo fi pamọ́ sí ẹ lọ́wọ́ yìí o, tọ́jú ẹ o. ohun tó ṣe yẹn lè rán lẹ́wọ̀n, torí pé kò sí lábẹ́ òfin ní Nàìjíríà pé mo lè bá ẹ sọ̀rọ̀ kó rìkọ́ọ̀dù ohùn mi kó gbé sáyé láì gbàṣẹ lọ́wọ́ mi. Constitution tó sọ pé ó lòdì sófin wà o. à ń lù wọ́n lọ ṣe wí lẹ́jọ́, ìjà ìlara kò tán bọ̀rọ̀bọ̀rọ̀. Òṣùpá náà ti sọ ohun tó yẹ kó sọ. ọ̀rọ̀ tó sọ ó fi hàn pé kì í ṣọdún kan ni àkàsílẹ̀ ohun yẹn ti wà. olóòráyè ló ń bá ìyàwó ilé pín epo,
olóòráyè ló ń bá wọn péjọ ládùúgbò torí ìgbà tí oníkálùkù ti lọ bí iṣẹ́ kan wá rédíò ní bí aago 12 lọ́sàn-án a ní bàtà Yakubu ẹjọ wá bá wa péjọ yìí ṣé nígbà tí Mr. Muraina ti wà níbi iṣẹ́ òòjọ́ ẹ̀ ṣé mi ló máa pè kí n wá bá ẹ péjọ tàbí ìyàwó ilé lọ repo èèyàn 4 ló ra gálọ̀nù 30 litre wọ́n wá ń pín ní 2020 àbí nínú a ní ẹjọ́ bàbá Yakubu ẹ bá wa wo epo ìṣe kó dọ́gba olóòráyè ló ń bá ìyàwó ilé pépo ńgbà téèyàn sọ̀rọ̀ láti bí ọdún kan ó lé sẹ́yìn kẹ́nìkan sì tọ́jú irú rẹ́kọ́ọ̀dù yẹn ṣe rí gbogbo nǹkan tó ń sọyàn di olóṣì láti inú ìwà téèyàn bá fún ni o òṣì kò wá láti ibikíbi bí kì í ṣe láti inú ìpinnu ọkàn ẹ tó o ní ohun tó ṣe yẹn kí ló ṣe láti fi rò pé òun fẹ́ já Saheed Òṣùpá bọ́ èèyàn tó ti wà lókè tẹ́ni tó wà nísàlẹ̀ bá fà pé òun fẹ́ jábọ́ tẹ́ni ẹ bá ṣèṣì fẹ́ báǹsì ṣé bó rí ẹ náà ló máa báǹsì lé lórí tó bá tún ló yá ká kọ́kọ́ nìde ta ló máa kọ́kọ́ nìde ṣé bẹ́ẹ̀ ni tó wà lókè náà ló máa kọ́kọ́ tún nìde àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa Barrister tó dá fújì ilẹ̀ tí gbogbo ayé ń rí bùmú ó kọrin kan lọ́dún kan nígbà táwa wà ní kékeré ó ní ẹ̀sìn mi rascality àgbàjà kí ilẹ̀ ń ṣe àgbàjà lásán àgbàjà kì í ṣe. ẹ̀sìn mi rascality àgbàjà lásán ni àáfàá súnà èmi wá ń fàkókò yí orúkọ àáfàá súnà àáfàá mọ̀nàfìkì àáfàá mọ̀nàfìkì ni irú ẹni tó bá tú àṣírí tí wọ́n fi lé ẹ lọ́wọ́ nínú ohun tó so lé ayé ró tó jẹ́ súnà gẹ́gẹ́ bí orúkọ tó jẹ́ òun ni àṣírí ìyẹn ni pé orúkọ ẹ̀ ò ró rárá. Ọlọ́run tó dálé ayé fúnra ara ẹ̀ ó bora ẹ̀ láṣìírí ni àwọn èèyàn ṣe ń pọ́nlé di àsìkò tá a wà yìí gbogbo ohun tí èmi àti ẹ bá fẹ́ jẹ́ lónìí gbogbo ohun tá a ń lé kiri tá a ń sáré kiri ohun kan ṣoṣo ni o ohun kan ṣoṣo náà gbogbo wa kò mọ̀ ohun tá a bá máa béèrè lọ́wọ́ ẹlòmíì ó lè ní ìjọba ọ̀run ṣé tí ò bá sí ìjọba ọ̀run tó ní mọ̀ Ọlọ́run ó ti dẹ́ṣẹ̀ nípa pé torí ìjọba ọ̀run ni mo ṣe ń sin lọ́hùn ó tún ti dẹ́ṣẹ̀ nítorí pé o ti ń torí nǹkan kan ṣe nǹkan kan nìyẹn ìyẹn wá jẹ́ pé o fẹ́ ṣe give and take o ti dẹ́ṣẹ̀ pé nítorí ìjọba ọ̀run ni mo ṣe ń sin lọ́hùn ó yẹ kó mọ̀ pé orúkọ tí wọ́n fún ara ẹ nìyẹn gbogbo ohun tó ń kó jẹ́ láyé yìí wọ́n ń pè mọ́ orúkọ yẹn ni Yorùbá káre pẹ̀lú ọgbọ́n wọ́n ní orúkọ ń ro ni àpèjá ẹ̀ á sì máa ro nìyàn gbogbo ẹni tó bá òṣùṣù tó sọra ẹ̀ ní àáfàá súnà gbogbo ohun tá à ń pè ní súnà ni pé kéèyàn má ṣe mọ̀nà fìkì nígbà tí mo ṣe nǹkan ní